ajagunta ni wá iṣẹ́ tó juṣẹ́ lọ ẹ̀lẹ́tíríìkì bàbá àtùpà ó mà ti wọ 552,000 views lórí Mr Latin TV eléyìí máa jẹ́ iṣẹ́ àkọ́kọ́ lórí Mr Latin TV lórí YouTube tó kọ́kọ́ wọ 552,000 views in 6 days kò tiẹ̀ sí iṣẹ́ Mr Latin tó wà lórí Mr Latin TV tó ti wọrú ìpele yìí rí. This is new achievement for Mr Latin. Sinimá yìí sinimá tó ju sinimá lọ ni. Ajagunta ni wá. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí sinimá Ajagunta apá kejì tó ń bọ̀ lọ́nà. Kò ì tí ì jáde o, ó sì ń bọ̀ lọ́nà ni. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ ká jọ gbádùn ra wa. Ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tí a ti ṣe àtúpalẹ̀ àwọn sinimá Yorùbá fún yín. Èyí tá a ti wò, èyí tó ń bọ̀ lọ́nà, èyí tí ò tí ì dé. Here we talk about preview movie and review movie. Ibi báyìí la ti ṣe. Bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kankan ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ má lọ bì kankan o. Ẹ jókòó, ẹ subscribe sí bíbáyìí, kẹ́yìn náà jẹ́ ọ̀kan lára wa. Ẹ lè máa rí gbogbo àwọn notification yẹn bá a ṣe mú àwọn sinimá yẹn wá fún yín. Ìgbádùn tiyín, òun ló jẹ wá lógún o. Ẹ ní lè ṣe kíni, ẹ ní waste data yín lórí YouTube. Ṣẹ́yìn náà mọ̀ pé sinimá pọ̀. Kí wá ni mo wá mú wá ní ìsìn ibi kájọ gbéyẹ̀wò Ajagunta ni wá láti ọwọ́ Mr Latin. Ó dẹ̀ ti ń show lórí Mr Latin TV lórí YouTube. Iṣẹ́ tó juṣẹ́ lọ ní sinimá yìí o. Ṣé ẹ rí àwọn tó kópa nínú sinimá yìí? Iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Ẹ̀kọ́ wà ń bẹ̀ tá a máa rí kọ́. Òwe wà ń bẹ̀. Àṣà wà ń bẹ̀. Ẹ wo gbogbo nǹkan òun ló pé sínú sinimá yìí. Bàbá Latin òun ni bàbá àwọn Ajagunta. Bàbá Ògbólúkẹ́. Apá Òkèlè ọ̀rẹ́ apá ni. Ẹ wo ẹ lọ wo sinimá yìí àti ìmọ̀bi tó máa yọrí sí. Ṣùgbọ́n Mr Latin fúnra rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn kò tí ì ṣiṣẹ́ dáadáa nínú apá kìíní ṣùgbọ́n dá wa lójú pé nínú apá kejì bàbá Latin máa fi gbogbo ara ṣiṣẹ́. Nínú apá kìíní ta ẹ̀ṣẹ̀ wò tán yìí Ajagunta ni wá gbogbo ìgbà tí wọ́n show bàbá Latin nínú iṣẹ́ yìí kò tí ì ju bí ẹ̀ẹ̀mẹ́ta sí ẹ̀ẹ̀mẹ́rin lọ ṣùgbọ́n nínú apá kejì bàbá Latin máa ṣiṣẹ́. Wàhálà ńlá ló máa ṣẹlẹ̀ nínú apá kejì Ajagunta ni wá torí Délé Òdùlé ti gbéṣẹ́ fún àwọn Ajagunta ìyún àwọn Ògbólúkẹ́ àti Òkèlè wípé kí wọ́n gbà wọ́n lọ́wọ́ Ọláìyá Igwe kí wọ́n bá wọn kógun ja ìlú wọn. Lóòótọ́ wọ́n ṣẹ́gun, wọ́n kó ẹrú, wọ́n kẹrù. Ṣùgbọ́n Délé Òdùlé sọ fún wọn pé ohunkóhun tí wọ́n bá ti fẹ́ láàfin nìkan nawọ́ sí, ohunkóhun tí wọ́n bá ti fẹ́ nìkan béèrè. Ògbólúkẹ́ béèrè ọmọ Délé Òdùlé kóun fi ṣaya. Délé Òdùlé fún un lọ́mọ òun ṣùgbọ́n ọmọ sá lọ pẹ̀lú ọkọ ẹ̀. Wàhálà wá dé. Àwọn nǹkan yẹn ni a fẹ́ tẹ̀síwájú nínú part 2. Ẹ̀yin náà lọ wo Ajagunta ni wá lónìí lórí Mr Latin TV lórí YouTube. Àwọn òṣèré tẹ́ ẹ máa láǹfààní láti bá pàdé ń bẹ̀: Fatai Oòduà Lálùdé, Sàlíù Gbọ́lágadé Ògbólúkẹ́, Délé Òdùlé, Apánkúfọ̀, Ọ́físà Gàjí, Ọláìyá Igwe, Mr Latin fúnra rẹ̀ Bọ́lájí Amúsàn. Gbogbo wọn lè máa bá pàdé nínú ẹ̀. Ẹ wá ṣàkíyèsí kinní kan nípa sinimá Ajagunta ni wá. Bàbá Latin ti ń kọ sinimá lórí YouTube yìí. Eléyìí yàtọ̀. Ẹ tún ṣàkíyèsí bí wọ́n ṣe yà á. Kámẹ́rà ẹ̀ gan-an ó yàtọ̀. Kámẹ́rà tí wọ́n fi yà á ó yàtọ̀. Directing ó yàtọ̀. Gbogbo nǹkan ló yàtọ̀. Tẹ́ ẹ bá dẹ̀ wo channel Mr Latin TV lórí YouTube kò tí ì sí iṣẹ́ kankan tí bàbá Latin upload tó pé 552,000 plus torí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wà ní 552,000 ṣùgbọ́n mo mọ̀ pé títí kí ọ̀sẹ̀ yìí tó kolẹ̀ tàbí kó tó di pé wọ́n gbé apá kejì síta á ti fẹ́ẹ̀ súnmọ́ 1 million lágbára Ọlọ́run. Iṣẹ́ bàbá Latin kankan ò dé tí ì débẹ̀ látìgbà tí wọ́n ti ṣí Mr Latin TV lórí YouTube. Ẹ̀yin náà ẹ lọ sí orí Mr Latin TV lórí YouTube lónìí. Ẹ lọ wo Ajagunta ni wá. Ẹ rí ẹ̀kọ́ kọ́, ẹ rí ọgbọ́n kọ́, ẹ rí òwe, ẹ rí àṣàmọ̀ àti àṣà lóníranran. Ẹ lọ wo itú méje tí ọdẹ ń pa nínú igbó tí gbogbo àwọn àgbà òṣèré yìí tí wọ́n pa. Ẹ̀yin náà mọ̀ náà wípé Délé Òdùlé àgbà òṣèré ni wọ́n. Ọláìyá Igwe ńkọ́? King of theatre ò ní bá wọn hèrà débi pé yóò hèrà tí ò lọ́mọ nú. Iṣẹ́ eléyìí Mr Latin mo gbóṣùbà kárí fún yín o. Gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ lẹ́yìn ìtàgé a gbé òṣùbà kárí fún yín.
eléyìí ti wà ní 552,000 view lórí YouTube. Ó dẹ̀ dá lójú pé ó ṣì ń lọ, kò tíì dúró síbẹ̀ títí apá kejì náà máa fi wá. Ẹ lọ wò ó lónìí tẹ́ ẹ̀ báyìí tí wò ó, ẹ lọ wo Ajagunta lónìí. Tẹ́ ẹ bá ti wò ó, ẹ̀yin kọ́mẹ̀ntì sí abẹ́ fídíò yìí kẹ́ ẹ sọ fún wa nǹkan tẹ́yin lè rètí sinimá yìí, sí ìwò tí ẹ lè láìkì jù nínú sinimá yìí. Ibo lẹ̀yin lè sọ pé sí ní eléyìí ó tó nǹkan tí gbogbo èèyàn gbọ́dọ̀ pé wò, ó tó nǹkan tí gbogbo èèyàn gbọ́dọ̀ pé wò. Sí ìwò ni ẹ̀yin lérò wípé orí kí lẹ̀yin lè rètí sinimá yìí. Àwa ti rètí ẹ̀ lọ́dọ̀ tiwa bí, ṣùgbọ́n mo fẹ́ gbọ́ láti ẹnu tẹ̀yin náà. Ajagunta ni wá part 2 ó ń bọ̀ látọwọ́ Mr. Latin, ọ̀gbẹ́ni Bọ́lájí Àmúṣàn. Tẹ́yin bá ń dúró de apá kejì sinimá yìí, ẹ máa fi sí comment section wípé we are waiting for part 2, we are waiting for part 2. Bàbá Latin náà máa wà níbí báyìí láti máa wo àwọn kọ́mẹ̀ntì yẹn. Apá kejì á lè tètè yá ní kíákíá. Ẹ ṣé gan-an tẹ́ ẹ̀ ń fọ́lò ìkànnì yìí lẹ́yìn ìtàgé. Bẹ́ẹ̀ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ rí ìkànnì yìí, ẹ bá subscribe sí bíbáyìí, ẹ lè máa mọ bó ṣe ń lọ lórí YouTube, nítorí ìgbádùn tí òun ló jẹ wá lógún. Ẹ ṣé gan-an, adúpẹ́ pé òkun a mọ̀ ọ́ lórí. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín àníjọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.